lọ́mọ bá ń present ẹ̀ fún ọ. Yẹn màmá wa ṣé Mrs. Àti gbogbo ìlú Ẹ̀gbá. Àwọn ọdún bàmí olóyè Aishim Saheed Adéyẹmí tí wọ́n jẹ́ àrò ìlú Ẹ̀gbá. Ìwé olódòbà wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tó tẹ̀ ẹ́ sọ́dọ̀ àwọn ìgbìmọ̀ kátó. Wọ́n tún wò ó wípé akọ́ọ̀dì tó ń fò lókè lókè kò gbọ́dọ̀ fẹsẹ̀ rìn kó fi báyìí wà fún fúnfún. Nǹkan ò ní ṣe yín bá mi. Eléwé nǹkan ò ní ṣe yín o. Ìjàyè òbírì tí a ṣe ń retí yín tó fi mọ́ ìkèrè búùdà nínú àwọn ọmọ ìyá àká. Gbogbo ìgbìmọ̀ Bákùrá Youth Development Concerns GYDC lápapọ̀. Next award yẹn dàbá yẹn. Nígbà yìí àmì ẹ̀yẹ tó kàn náà ní àmì ẹ̀yẹ bàbí ààrẹ gbogbo ìlú Ẹ̀gbá olóyè Saheed Adéyẹmí Lawal tí wọ́n jẹ́ ààrẹ gbogbo ìlú Ẹ̀gbá. Wọ́n ní fún ipa pàtàkì àtìlẹ́yìn eléyìí tẹ́ tí. Ọmọ tó ti jẹ́ ọmọ ní ṣẹ̀kẹ̀rẹ̀, tó ti jẹ́ ọmọ ní ṣẹ̀kẹ̀rẹ̀. Ara tó ti jẹ́ ọmọ ní ṣẹ̀wọ̀ṣọ̀, tó ti jẹ́ ọmọ ní ṣẹ̀wọ̀ṣọ̀. Àwọn àdìgbò èèyàn tó lápàdà òfin ṣàpàdà, wọ́n ní ìròyìn èèyàn tó lápàdà òfin ṣàpàdà. Ọlọ́run àbí bàbá ló yá. Sábà owó tó ti gbà ó ti ń lọ. Ojú tó ti wọ̀ wọ̀. Bọ́lá mi á wà ní ìṣàlọ́ lórí. Àwọn sẹ́ẹ̀tì bàbá rẹ̀ òkú tó ń bọ̀ olórí àti bàbá ló yá. Bàbá láti gbọ́dọ̀ tó kọ́ ọ̀rẹ́ lẹ́wọ̀ sí ọ̀dọ̀ tó kọ́ ọ̀rẹ́ lẹ́wọ̀ sí. Olórí jẹ́ tó wà wá ní ìṣẹ̀kẹ̀rẹ̀. Olórí jẹ́ tó wà wá ní ìṣẹ̀kẹ̀rẹ̀. Àwọn tó ti ṣọ̀rẹ́ àwọn ní ìṣẹ̀wọ̀ṣọ̀. Ó ti ṣọ̀rẹ́ àwọn ní ìṣẹ̀wọ̀ṣọ̀. Àwọn ìkọ́lù ìyọ̀sọ́ lápàdà òkè lápàdà. Àwọn ìkọ́lù ìyọ̀sọ́ lápàdà. Àwọn ìkọ́lù ìyọ̀sọ́ lápàdà òkè lápàdà. Àwọn ìkọ́lù ìyọ̀sọ́ lápàdà òkè lápàdà. Olórí ẹbí bàbá ló jẹ́. Àjọyọ̀ yóò sí alábẹ̀ẹ́kẹ́, ẹ̀jẹ̀ ló sì náà, àgbéyàwó.
àbúrò tí tó bí màmá. Ó ṣe kan ọ̀nàrẹ́bù ìpàdé ọ̀nàrẹ́bù. Honorable ìpàyẹ. Honorable. Bóyá bẹ̀rẹ̀ gàtò, gàtò,